Àwọn agbébọn tún ṣọṣẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun, èèyàn méjì ni wọ́n jí gbé. Àwọn agbébọn ní ìròyìn gbọ́ pé wọ́n ti ṣọṣẹ́ báyìí tí wọ́n sì jí èèyàn méjì gbé ní agbègbè ọ̀rá ìgbómìnà tó súnmọ́ ààlà ìpínlẹ̀ Ọ̀ṣun sí Kwara. Gẹ́gẹ́ bí àwọn aráàlú náà ṣe sọ, wọ́n ní àwọn afurasí ọ̀hún ni wọ́n ṣàdédé ya bo ìlú náà ní òru ọjọ́ àìkú Sunday tí ṣe ọjọ́ kìíní oṣù kejì ọdún tá a wà yìí, tí wọ́n sì ṣe ìkọlù sí ilé kan ní ojú ọ̀nà àrán-ọ̀rìn pápá ọ̀rá ìgbómìnà níbi tí wọ́n ti gbé àwọn méjì lọ. Ẹ ó rántí pé láìpẹ́ yìí ni wọ́n jí ọmọ iléeṣẹ́ àjọ aṣọ́bodè Emmanuel Owólabí gbé nílé rẹ̀ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún 2025 tó wà ní ọ̀rá ìgbómìnà. Àmọ́ ṣe ni wọ́n padà tú sílẹ̀ lẹ́yìn owó ìtúsílẹ̀ tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ san fún àwọn ajínigbé ọ̀hún. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ tuntun yìí ṣojú rẹ̀ tí orúkọ rẹ̀ jẹ́ Múlíkàtì tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ pé ní nǹkan bíi agogo 11:30 alẹ́ ni àwọn afurasí ọ̀hún ya bo agbègbè náà tí wọ́n sì yìnbọn sókè lálálá. Lẹ́yìn èyí tí wọ́n rápálá gbé àwọn méjì lọ sínú igbó. Ó ní àwọn ọ̀dọ́ agbègbè náà gbìyànjú ṣùgbọ́n wọn kò lè tẹ̀lé àwọn afurasí ọ̀hún wọ inú igbó tí wọ́n sá wọ̀. Nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ̀lábí ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ló ti ní àwọn ti bẹ̀rẹ̀ gbogbo akitiyan láti lè dóòlà ẹ̀mí àwọn ọkùnrin tí wọ́n jí gbé tí orúkọ wọn sì jẹ́ Táyéṣe Adéyẹyẹ àti Sunday Adéwùmí.